Kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín kan náà ni ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ìròyìn eléyìí ló sọ pé àjọ tí ó ń rí sí gbígbé, lílò àti títa egbòogi ògùn olóró NDLEA ti fi ọwọ́ òfin mú bàbá arúgbó kan tí ọjọ́ orí rẹ̀ dín díẹ̀ ní 100 ọdún 93 years ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Pa Friday Alukana Shibu àti dókítà oníṣègùn òyìnbó kan tí orúkọ òun náà ń jẹ́ dókítà Shudi Daniel Fomata ẹni ọdún 71 69 years fún ẹ̀sùn gbígbé egbòogi olóró bíi cannabis, cocaine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adarí ètò ìròyìn fún àjọ NDLEA olú iléeṣẹ́ wọn ní ìlú Àbújá Fẹ́mi Babáfẹ́mi ló sọ ọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ rẹ̀ ti ọjọ́ Ìsinmi tí ó sì tún dá orúkọ àwọn afurasí ọ̀daràn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ní ìpínlẹ̀ Kano ti jíjọ gbà láti gbé ipò olórí èyí tí í ṣe ìdá 60 nínú ìdá 60% fún gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ náà Rabiu Musa Kwankwaso àti àwọn alátìlẹyìn rẹ̀. Ìpinnu yìí wáyé nígbà tí wọ́n ṣe ìpàdé àwọn olórí níbi tí gbogbo ọmọ ẹgbẹ́ ti jìjọ ń jíròrò lórí bí wọn yóò ṣe yanjú ipò olórí kọ̀ọ̀kan. Alága ẹgbẹ́ òṣèlú ADC ti ìpínlẹ̀ Kano Musa Ngogo fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé ìdá 40 tí ó kù yóò wà fún àwọn ọmọ ẹgbẹ́ tí ó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ rí àti àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ẹgbẹ́ Arewa Consultative Forum (ACF) ti bu ẹnu àtẹ́ lu ìpànìyàn tí kò dín díẹ̀ ní 30 ìkọlù òfurufú iléeṣẹ́ ológun ṣe ní alẹ́ ọjọ́ Àbámẹ́ta ní inú ọjà ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ ti abúlé Jẹ̀lẹ̀ èyí tí ó wà lọ́nà ibodè Borno sí Yobe. Ẹgbẹ́ yìí wá ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tí kò ṣeé sá fún àti aburú tó dé báni. Wọ́n tún wá ṣe àfihàn ìkọminú àwọn lórí bí ó ti ṣe ń di ìgbà gbogbo wípé orí àwọn aráàlú ni ìṣẹ̀lẹ̀ yìí máa ń jálù nígbàkúgbà tí àwọn òṣìṣẹ́ ológun bá ń ṣiṣẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Mínísítà fún iléeṣẹ́ mọ̀nàmọ́ná Adébáyọ̀ Adélábù ti dúró lórí ọ̀rọ̀ rẹ̀ wípé iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Nàìjíríà ti yàtọ̀ dáradára báyìí èyí tí ó wà ní ìbámu pẹ̀lú ìlérí tí òun ti ṣe tẹ́lẹ̀ rí wípé àyípadà ọ̀tun yóò dé bá iná, èyí tí ó sì tún yàtọ̀ gidigidi láàrin ọ̀sẹ̀ méjì. Ó tún wá ṣe àsopọ̀ rẹ̀ mọ́ ìdàgbàsókè láti jẹ́ kí ìpèsè afẹ́fẹ́ ìdáná di púpọ̀ sí fún ẹ̀rọ iná mọ̀nàmọ́ná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Nínú ìwé àkọsílẹ̀ tí wọ́n gbé síta gbangba wáyé ní ọmọ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ gboyè ti Fakọ́tì Law Ilé ẹ̀kọ́ gíga Yunifásítì Jos ti ọdún 2009 ti dá ẹ̀sùn ìbéèrè tí wọ́n fi ń tàbùkù ìwà ọmọlúàbí ọ̀jọ̀gbọ́n Joash Amupitan San, alága àjọ elétò ìdìbò, èyí tí mínísítà tẹ́lẹ̀ rí fún àwọn ọ̀dọ́ àti eré ìdárayá Honorébù Solomon Dalon ṣe ń bu ẹnu àtẹ́ lù tí ó sì tún ń sọ̀rọ̀ búburú nípa rẹ̀ dànù sínú igbó. Akẹ́kọ̀ọ́ gboyè Dókítà John B. Maxwell wá gbé èsì lẹ́yìn wípé ènìyàn oníwà rere ni alága àjọ INEC àti pé gbogbo ọ̀rọ̀ ẹ̀sùn tí wọ́n fi ń tàbùkù rẹ̀ yìí jẹ́ ọ̀rọ̀ àhesọ lásánlàsàn àti irọ́ báláwú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tí àwọn ẹgbẹ́ ìpolongo ètò ìdìbò tí Adémọ́lá Adélékè gbé jáde ní ọjọ́ Àbámẹ́ta nípa fífèsì sí ohun tí wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àṣírí dídá omi àlàáfíà ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n bá tún yan Adélékè gẹ́gẹ́ bí gómìnà nínú ètò ìdìbò tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ August 15 ọdún 2026, èyí tí àwọn ọ̀gálọ́gàá kan nínú ẹgbẹ́ òṣèlú APC pinnu rẹ̀. Àwọn ẹgbẹ́ ìpolongo yìí wá ké sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí Gbóyèga Oyètọ́lá àti olùdíje fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà Bọ́lá Oyèbánjí láti gba ohun tí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun bá ṣe ní kádàrá kí wọ́n má bàa gbà kodoro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn eléyìí náà ló tún ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tí ó sì tún dárúkọ gbogbo àwọn tí wọ́n ń ṣe agbátẹrù ìkọlùkọgbà tí ó ń wáyé káàkiri
ní pàtó apá àríwá ìlà oòrùn ilẹ̀ Nàìjíríà. Àwọn ìgbìmọ̀ ti Nigeria Sanction Committee (NSC) pẹ̀lú ìbáṣepọ̀ iṣẹ́ ìlàkàkà ilẹ̀ àgbáláyé láti dẹ́kun fífi owó ṣe ìrànlọ́wọ́ fún àwọn adàlúrú agbébọn ni wọ́n ti gbé orúkọ àwọn tí wọ́n ń ṣe agbátẹrù ìrànlọ́wọ́ fún ìkọlùkọgbà Boko Haram ìgbà gbogbo. Orúkọ àwọn ènìyàn wọ̀nyí ni Abdulsamat Ohida, Mohammed Sani, Abdulrahim Abdulrahman, Fatima Ishaq, Tukur Mamun, Mohammed Buba, Jama'atu Jihad Islam Province (ASWAP), Indigenous Biafra (IPOB) àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀rí Ayọ̀délé Fáyòsé ti fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé wípé ó ti pinnu láti rọ Ọba Rashidi Ládọjà lóyè gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ó gbé ọ̀rọ̀ ẹ̀sùn yìí sórí ẹ̀rọ alátagbà X rẹ̀ wípé ìṣèjọba Ṣèyí Mákindé yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà ní ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba yóò lo àìfarahàn Ọba Ládọjà sí ibi ìwúyè olóyè tí ó ga kan ti ilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí ìdí tí wọn yóò fi rọ̀ ọ́ lóyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Akànṣe àgbáyé ní Mike Tyson, ọmọ ọdún mẹ́tàdínlógójì 37 years, ti fi ìbínú pe AJ Anthony Joshua níjà, tí ó sì fi ẹ̀rọ gbohùngbohùn sọ pé òun fẹ́ kí ó jẹ́ ìjà òun àti ti Anthony Joshua ni yóò kàn lẹ́yìn ìgbà tí ó ti borí ọkùnrin ará ilẹ̀ Russia Aslanbek Mukhadov ní pápá ìṣeré ti Tottenham Hotspur Stadium ní ìlú London ní alẹ́ ọjọ́ Àbámẹ́ta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) abala ti ìpínlẹ̀ Enugu ní ọjọ́ Ìsinmi ti tètè sọ fún gbogbo ènìyàn wípé ìròyìn tí ó ń jà ròhìnròhìn káàkiri wípé rògbòdìyàn ìjà aáwọ̀ ń bẹ nínú ẹgbẹ́ àwọn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ ló kọ̀wé fi ipò wọn sílẹ̀ tí wọ́n sì ń bọ̀dì sí ẹgbẹ́ òṣèlú mìíràn, àti pé owó píníṣín èyí tí kò tó nǹkan tí àwọn ń fún gbogbo àwọn aṣojú àwọn ni kò tún wà ní sísan. Wọ́n tún wá fèsì wípé irọ́ báláú ni gbogbo ọ̀rọ̀ ẹ̀sùn náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ìròyìn Lérèfé Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláì lọ kàn sí YouTube channel Ìròyìn Lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe. Kí ẹ má tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i nígbà gbogbo. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.